Esabod, jẹ́ kí eléyìí jẹ́ ìgbà ìgbẹ̀yìn inú ayé tó rí wá. Never mention my name where you pitch two people together. Ó ti yé tá bá rí àwọn olórí burúkú tó máa mọ sàárì ọmọ wọn. Tẹ́ máa fi wọ́n lọ pitch àwọn èèyàn. Ó ti yé yín àwọn nìyẹn ẹ má fẹ́ mi pitch anybody. Ẹ má fi mi pitch anybody. Ó ti ọjà fún Ọlọ́run á bá tí wọ́n jẹ́ tọmọtọmọ wọn. Esabod, jẹ́ kí eléyìí jẹ́ ìgbà ìgbẹ̀yìn inú ayé tó rí wá. Never mention my name where you pitch two people together. Never ever mention my name. Any blogger tó bá fẹ́ forí súná, tó fẹ́ forí kóná, any blogger ni mo sọ. Má ever lo orúkọ mi. Ó ti gbọ́, ẹ má wá ọ̀tá fún mi. Ẹ kórí burúkú yín síwájú. Ẹ má wá ọ̀tá fún mi o. Mo ń ṣiṣẹ́ ni, mi ò ṣe olórí burúkú bíi titi yín. Mi ò ń ṣọ̀lẹ àwáyé má ṣe rere bíi titi yín. Ó ti yé yín. Ẹ má fi mí lọ pitch anybody. Gbogbo wa la wálé ayé ìgbà tí àkókò ní gbogbo nǹkan nílé ayé. Ó ti yé tá bá rí àwọn olórí burúkú tó máa mọ sàárì ọmọ wọn. Tẹ́ máa fi wọ́n lọ pitch àwọn èèyàn. Ó ti yé yín àwọn nìyẹn ẹ má fẹ́ mi pitch anybody. Ẹ má fi mi pitch anybody. Ó ti yé yín. Ẹ má ever tó bá tí n bá gbọ́ orúkọ mi lẹ́nu ẹ̀ máa rún ìyá ẹ̀ pa. Kò dẹ̀ sí kankan nu yín tó ní energy mi. Tí n bá gbọ́ orúkọ mi ní ẹnu ẹ̀. Tí n bá gbọ́ orúkọ mi ní ẹnu ẹ̀. Ó dẹ̀ mọ̀ wípé èmi CID ni mí. Ó mọ̀ mí. Máa lọ gbé receipt ti ẹ wá. Esabod àti gbogbo ẹ̀yin blackmailer sílẹ̀ Yorùbá. Yálà Facebook, TikTok, Instagram, Twitter. Kékulé yín gbọ́ kó sọ fún toko. If you come for me, I will come for you. Tó bá wá fún mi lẹ́ẹ̀kan, màá wá fún ẹ nígbàgbà. California Paradise City has come to stay. I am saying this ní public. This is public announcement. No blogger should compare me with anybody. Either the person is more successful than me or I am more successful than the person. I am putting this on this public. Never ever use my name, my brand, to pull down anybody's brand. Whoever that put up my name to bring down anybody's brand, bírú ẹ̀dá bẹ́ẹ̀ bá bí gbọ́ ọmọ lọ́la àwọn tó gbà wẹ̀lé ní káàkiri àgbáyé wàá mọ sàárì àwọn ọmọ ẹ̀.